Mo kí yín lílé lóko lọ́nà lẹ́yìn odi. Gbogbo ọmọ Yorùbá lápapọ̀ pé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di o. Bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá. Ikú kò ní wá gbéṣẹ́ o. Ó ti ṣẹlẹ̀ báyìí o. Lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti di pọ́n fi Kùránì búra o. Báyìí mo búra pẹ̀lú ìwé Kùránì wípé èmi ò sí lára wọn o. Tí ó bá jẹ́ pé mo wà lára wọn ni kọ́lọ̀ má fún òun ní ìṣẹ́jú kan lórí èèpẹ̀. Ta ló sọ eléyìí? Ṣùgbọ́n ká má parọ́ Kùránì àti Bíbélì ṣe fògùn búra. Ẹ wò ó, ta ló sọ eléyìí di mímọ̀? Ó ní òun búra o wípé òun ò sí lára wọn àwọn agbésùmọ̀mí. Ó ní òun ò bá wọn pàdé àpòpọ̀ láéláé, pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kí Ọlọ́run má fún òun ní ìṣẹ́jú kan lórí èèpẹ̀. Ta ló sọ eléyìí? Gómìnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ni o, ìyẹn gómìnà Zamfara and defence minister. Gómìnà Zamfara ni o, àti òun náà ni former governor of Zamfara state and defence minister Bello Matawalle. Ó ti búra o, Bello Matawalle ti búra, ó ṣe ìlérí gidigidi. Ó búra tán ni o. Ó ní òun ò sí lára àwọn tó ń pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn agbésùmọ̀mí. Débi pé ó ní òun nìkan ni gómìnà tó lè fi ọwọ́ ẹ̀ sọ̀yà, tó lè fi Kùránì búra wípé òun ò ní kankan, òun ò ní ọwọ́ tàbí nǹkankan pẹ̀lú àwọn agbésùmọ̀mí bó tilẹ̀ wù kó mọ. Bẹ́ẹ̀ bàbá Bello irọ́ ọ̀dẹ́ èṣí. Nígbà tẹ́ sọ pé ẹ fi Kùránì búra, wò ara tó fi ń gbóbò wa Nàìjíríà náà nìyẹn. Ṣé láwọn ẹ̀sìn tí ò ṣe títí wa tẹ́ ẹ gbélé wa lọ́wọ́ yìí, òun náà ló fi ń gbóbò wa. Délé bá dé á lóun fi Ọlọ́run, ìmí á ní wàláì, ìmí á ní mo fi Báíbù búra, ìmí á ní mo fi Kùránì búra. Ó ṣe fògùn búra kó wá rò bóyá, àbí kó fi Ṣàngó búra, fi àwọn òòṣà ilẹ̀ Yorùbá gidi fi búra kó wá rò bóyá ikú ò ní pa. Bẹ́ẹ̀ irọ́, àfi mo fi Báíbù búra, mo fi Kùránì búra. Ìbí a máa ní Ògún gbọ́, Ògún onírin gbọ́, Ògún oníke ń gbọ́. A ní òfògùn búra, má fi Báíbù búra, má fi Kùránì búra gidi. Olóyún lọ́wọ́lọ́wọ́ báyìí Bello Matawalle ti búra o. Ó lóun fi Bíbélì búra. Ó ní kódà òun nìkan ni gómìnà tó lè fi bí ìgboyà fi Bíbélì búra, fi Kùránì búra wípé ó wò lọ́wọ́ nínú àwọn ọ̀rọ̀ agbésùmọ̀mí. Ó ní òun ò pàdé àpòpọ̀ pẹ̀lú ẹnikẹ́ni nínú wọn rárá. Bello Matawalle tún sọ ọ́ di mímọ̀. Ó sọ̀rọ̀, ó ní pé ṣé ẹ rí òun o, tó bá jẹ́ pé òun lọ́wọ́ nínú ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí, tàbí tó jẹ́ pé bí àwọn agbésùmọ̀mí ṣe ń pa wọ́n lórí ilẹ̀ wa, lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, pé tó bá jẹ́ pé ó dùn mọ́ òun nú ni kí Ọlọ́run má fún òun ní àǹfààní ẹlẹ́ẹ̀kejì lórí èèpẹ̀. Kódà Matawalle sọ̀rọ̀, ó ní ó sọ tìgboyà, ó ní èmi nìkan ni gómìnà tí mo fi Kùránì búra wípé mi ò ní ọwọ́ tàbí ní connection tàbí pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn agbésùmọ̀mí. Bí ó bá jẹ́ pé gbogbo wàhálà rògbòdìyàn gbogbo wọn ń jí ni gbélé ni, wọ́n ń pa wá lọ́la, wọ́n fi wá ń gba ransom. Ó ní tó bá jẹ́ pé gbogbo yẹn ń dùn mọ́ òun nínú ni, ó ní tó bá jẹ́ bẹ́ẹ̀ kí Ọlọ́run má fún òun ní àǹfààní ẹlẹ́ẹ̀kejì. Ó ní mo búra pẹ̀lú Kùránì wípé tó bá jẹ́ pé inú mi dùn tàbí pé mo ń pàdé àpòpọ̀ mọ́ wọn, kí Ọlọ́run má fún òun ní ìṣẹ́jú kejì. Ẹ má fi Kùránì búra, ẹ fògùn búra lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n bákan náà, nígbà tó bá ń búra pé àwọn ò sí lára àwọn tó pàdé àpòpọ̀, ṣé wọn ò sí lára àwọn màgòmágó illegal mining? Ṣé kò sí lára àwọn illegal mining? Ṣẹ̀rí all this so be in Jesus name, gbogbo àwọn orúkọ Jésù Ọlọ́run mo fi búra, gbogbo yẹn ò jẹ́ kankan. Alẹ́ ẹ̀fògùn gbárí, ẹ̀fògùn àjàgbàjàgbà Ògún o. Kẹ́fògùn ẹ̀ búra, kẹ́fi Ṣàngó búra, kẹ́fi gbogbo nǹkan búra, yàtọ̀ sáwọn Bíbélì àti Kùránì. Àwọn yẹn Ọlọ́run ta ti bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé Ọlọ́run táwọn yẹn jẹ́jẹ́jẹ́ ni, Ọlọ́run á sì ronú pìwàdà.
á sì ronú pìwàdà lọ́lọ́run tiwọn yẹn. Ṣùgbọ́n Ọlọ́run Ògún yọ̀ǹkè ní Yámútù kéwú ó pani lọ́wọ́ kan. Àbí o, wọ́n ní you can also swear with Ìjẹ̀bú, nothing will happen to you. O lè fi Ìjẹ̀bú búra, ṣùgbọ́n gbogbo wa la mọ̀ pé búra gidi wọ́n ní what part the people accusing him of. Kí ni nǹkan tí àwọn èèyàn sọ? Wọ́n ní pé bàbá gan-an ọwọ́ àwọn náà mọ́. Àwọn èèyàn jáde o, ẹ jẹ́ ká ka àwọn àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Wọ́n ní kí nìdí tí ẹ̀sùn wo ni wọ́n fi kàn án tó fi lè jẹ́ pé wọ́n á fẹ́ máa tánìṣì íméèjì ẹ̀, wọ́n fẹ́ máa bọ́ ojú fi orúkọ rẹ̀ gbolẹ̀ pé kọ́ mú ẹ̀sùn tó bá fi kàn jáde. Èyí lé ẹnìkan ní ṣé Tinubu àti bàbá Shettima wọ́n ní ṣé wọn ò búra tó ju èyí lọ? Wọ́n búra o, ká mọ̀ purọ́. Wọ́n ní ṣé wọn ò búra tó ju èyí lọ ni? Ṣé nǹkan kan ṣe wọ́n ni? Rárá, àní mo sọ fọ kó o mógùn, wọ́n sọ fọ kó o mógùn kó o fi búra, ó ti sú wa o. Gbogbo ẹ fi Kùránì búra, ẹ fi Bíbélì búra, àní kẹ́ fògùn àtà ayé lála kẹ́ fi búra. Ìgbà yẹn la máa mọ̀ pé yes, ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ búra. Ó swear, ó búra, ìbúra lórí àwọn. Wọ́n ní ó búra pẹ̀lú àwọn Korea síbẹ̀ ó sì tún ṣe agbọwọ́ fún àwọn agbésùmọ̀mí, ó tún wá lẹ́ẹ̀kan sí tó tún wá ń búra. Wọ́n ní ṣé ìbúra pẹ̀lú ìbúra pẹ̀lú Quran yìí tàbí Bíbélì yìí ṣó ní yàtọ̀? Wọ́n ní ó fi Quran búra síbẹ̀síbẹ̀ ó sì ń lọ́wọ́ nínú àwọn nǹkan bẹ́ẹ̀. Ìbúra pẹ̀lú Bíbélì pé kí ni ìyàtọ̀ ń bẹ? Bóyá kí gbogbo ẹ̀yin ará bíi kẹ́ ẹ tún dán gbogbo àwọn ọlọ́run Yorùbá wò, bí àpẹẹrẹ bí Ògún, bí kẹ́ fi àwọn òòṣà ilẹ̀ Yorùbá kẹ́ ẹ fi búra kẹ́ ẹ tó dórí ipò. Ẹ máa rí i pé àwọn èèyàn máa sit right, àwọn èèyàn orí wọn máa straight, àti lọ sórí ipò gan máa le torí pé wọ́n mọ̀ pé ìbúra yẹn kúrò níbẹ̀. Ṣùgbọ́n èmi jẹ́ kó yé yín o, Nàìjíríà kò sí nǹkan tá a lè edit ajé. Nàìjíríà gìnà gan, tẹ bá tún gbógun gan wá gbọ́ tẹ gbé wọn á tún edit ẹ̀ ní pé wọ́n á tún fi búra kò tún ní sí kankan. Kékeré lẹ pé lọ́ọ́ fi pè wá ní Nàìjíríà ni, kẹ́ ẹ tún ní gbogbo ìta sọ pé ẹ kọ́ lọ gbógun wá kọ́ lọ ṣe wẹ̀, wọ́n á sì tún fi búra. Kódà ìkẹ́kẹ́ lè máa ṣe, wọ́n máa ti edit ẹ̀. Ẹ̀wẹ̀ ìyá mi bàbá mi Yorùbá nation láfẹ́, òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó, ṣùgbọ́n ẹ jẹ́ ká lò náà. Bẹ́ẹ̀ ni o, ẹ jẹ́ ká lo ògùn yẹn náà, ẹ jẹ́ ká kọ́kọ́ gbé Bíbélì àti Kùránì sẹ́gbẹ̀, ẹ jẹ́ á lo ògùn yẹn náà. Mọ̀ pé tá bá kọ́kọ́ lò dé kọ́ tó rí edit ẹ̀ gan, á ti ṣiṣẹ́ lọ. Ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ kó yí àwọn èèyàn lélẹ̀ lóko lọ́rùn lọ́tùn lósì pé òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó. La fi ń sọ fún yín wípé God bless you Yorùbá nation, ó dàbọ̀.